ṣùgbọ́n wọ́n mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ó ti ń wá bí ó ṣe dá kiri tí wọ́n daya babaláwo láìmọ̀ wàláì ó yẹ kí irú wa yìí náà ti bọ́ sọ́wọ́ Ọlọ́run láì yọjúlé kiri bẹ́ẹ̀ ni. Onítíátà kan ni mo súnmọ́ tí mo sọ di bàbá olóró sì láti pàdé wọn adáko ẹ̀mọ̀ pé mi ń bayé èèyàn jẹ́ ni wọ́n bá sí ẹyin wọ́n ní kí n jẹ ẹyin ọ̀hún lẹ́yìn ẹ lóòrùn ìtọ̀ wọ́n ní gbogbo ayé ni ó mọ rí ní àrífẹ́ àrífẹ́ láàrin nìkan là ń fi ọmọ tuntun mo ṣàdóòrùn tọ̀ mọ́ mo ẹ̀yìn báàgì pé mo ṣe bẹ̀rẹ̀ tí mo sílẹ̀kẹ̀ obìnrin gbin oró sínú ó fẹ́ sáǹsìn sílé ṣùgbọ́n gbogbo ohun tó ń wá láti mú ni irú obìnrin bẹ́ẹ̀ ní dùn jù ṣòro obìnrin tó bá ń bá ẹjà tó ń sunkún tó ń ṣe ogbẹ̀ lásìkò yẹn tètè ya jẹ́ kórí ẹ ó wálẹ̀ bó ṣe dọ̀bálẹ̀ ni mú o kí adùn tó ń bẹ nínú ayé obìnrin ó máa jáde sínú ayé ẹ̀ káyé ó máa ta sánsán tí obìnrin bá yí padà ṣe gbọ́rọ̀ orin yìí. bẹ́ẹ̀ ni obìnrin nìyẹn. bómi ojú mi bá fi gbẹ pẹ̀lú ipa ogúnde ò ẹ sá fún mi. lọ́jọ́ tí mò ń compose orin yìí mi ò compose ẹ̀ nítorí lóòótọ́ program tí mo compose ẹ̀ fún leléyìí ṣùgbọ́n bí mo ṣe ń compose ẹ̀ mo ju ara mi sí inú ayé obìnrin láti ilẹ̀ dópin àti ohun tí mi ò lè ṣe àti ohun tí mi ò ti gbọ́ àti ohun tí mo ti rí láti ìgbà tí mo ti jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àti ohun tí mo ti rìn nínú ẹ̀ àti ohun tí mo ti dá sí nínú ìdílé àti ohun tí èmi gangan ti rí gẹ́gẹ́ bí ọmọ ọba Olúwaṣeun tàbí Sídìlé Adébóyè. Ọlọ́run ò wá ní jẹ́ òṣìfẹ́ o torí kò ń ṣe wípé dandan ni kó o fẹ́ obìnrin tó burú káyé ẹ̀ ó tó rí bákanbákan ṣùgbọ́n tó o bá rí obìnrin tó dáa fẹ́ jọ̀ọ́ tẹ́wọ́ gbà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín nínú ìjọba ṣe ń sọ̀rọ̀ nípa bí Ọlọ́run ṣe pàtàkì obìnrin tó ṣùgbọ́n tí ẹ̀yin yẹpẹrẹ obìnrin nínú àṣà àti ìṣe yín ego kills man. Mo dárúkọ àwọn obìnrin tó pọ̀ ní ìjẹ́jọ́ a ti sọ̀rọ̀ nípa Esther ayaba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ débi ìyá Jésù. Báwo lobìnrin ò ṣe ní lágbára? Báwo lẹ ṣe máa ní Ọlọ́run ò ka obìnrin sí? Báwo lẹ ṣe máa yẹpẹrẹ obìnrin ní àwùjọ àti nínú ẹ̀yìn ipò àti nínú ẹ̀yìn ìjọ Ọlọ́run àti nínú ìdílé? A sọ̀rọ̀ débi ìyá Jésù mo lọ́lọ́run yọ ọwọ́ ọkùnrin kúrò nínú ìgbàlà aráyé àwọn tó ń sọ pé Jesus is scam na you sabi o ṣùgbọ́n Jésù ti tèmi tí bàbá mi fi lé mi lọ́wọ́ it's not a scam. Kódà bí Jésù Kristi bá jẹ́ ènìyàn lásán I want him to be my mentor torí ẹni tó ní kí n má jalè kí n má mutí para kí n má ṣe ọ̀kánjúà àti ohun tí ṣe ti ẹnìkejì mi kí n má jẹ́rìí èké kí n má lọ́ni lọ́wọ́ gbà kí n má parọ́ kí n má ṣèké kí n má rántí Ọlọ́run kí n rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́ ní gbogbo ìgbà kí n má ṣe dáadáa sí gbogbo ènìyàn kí n fẹ́ràn ọ̀tá mi ju ọ̀rẹ́ mi lọ kí n wá fẹ́ràn gbogbo ènìyàn gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ràn ara mi tí n bá lè tẹ̀lé ìfẹ́ irú ẹni bẹ́ẹ̀ tó bá ti ẹ̀jẹ̀ ọkùnrin tí kì í bá ṣe Ọlọ́run tí kì í ṣọ̀rọ̀ Ọlọ́run a jẹ́ pé wọ́n tẹ adẹ́dá aṣẹ̀dá tó ṣẹ̀dá Ọ̀rúnmìlà lọ́jọ́ tí Ọ̀rúnmìlà sọ ìwà nù torí ẹ ti láṣà bàbá wa ẹ ti ní àwa ká padà sí tìbílẹ̀ tí ayé Ọ̀rúnmìlà ògún gẹ́gẹ́ mọ́ tó wá bẹ̀rẹ̀ sí ní relé alára relé ajérò lọ ilé ọwọ́ àràngún àga kí ni Ọ̀rúnmìlà ń wá o ìwà là ń wá ìwà irú ẹni bẹ́ẹ̀ ṣe tẹ̀lé a jẹ́ pé òrìṣà ńlá wọ́n tẹ́ lọ́rùn tó bá jẹ́ pé Párádísì ò wá kí n ṣe scam a jẹ́ pé lọ́jọ́ tí n bá pojú dé n ó bá Párádísì ń bẹ̀ tó bá wá jẹ́ scam mo prefer kí n ṣe rere láṣẹdànù ju pé kí n wá jẹ̀bi kí n bára mi nínú náà àjò òkú lọ. St. Janet Ọ̀rúnrẹ́ Aládùkẹ́ Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà Ọ̀rúnrẹ́ mò ń gbọ́ gbogbo àwọn ohun tó fi ojú rí gẹ́gẹ́ bí obìnrin. Mo dẹ̀ ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin takuntakun lọ́wọ́ mi ò fẹ́ yà kú o ṣùgbọ́n mo fún yín ní ẹ̀kọ́ kan nínú ohun tá a jọ ń rí lórí social media.
wọ́n ní Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ń fọ́kọ kan wọ́n jọ lọ sílé ìjọsìn kan láti bẹ̀ lọ ó sì kẹ́rù ó kórelé ìránṣẹ́ Ọlọ́run mi ò mọ bó ṣe jẹ́ o ṣùgbọ́n mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ó ti ń wá bí ó ṣe dá kiri tí wọ́n daya babaláwo láìmọ̀ wàláì ó yẹ kíru wa yìí náà ti bọ́ sọ́wọ́ Ọlọ́run láì yọjúlé kiri bẹ́ẹ̀ ni ṣe ń fún ẹ ní ẹ̀kọ́ kan bóyá ọmọ ẹniyẹn ó jẹ́ àfáà bóyá ọmọ ẹniyẹn ó jẹ́ wòlíì bóyá ọmọ ẹniyẹn ó jẹ́ babaláwo tó bá ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀fẹ́ ọmọ ìyá mi tó bá fún ẹ ní nǹkan má lò tí wọ́n bá ti ń sọ pé wọ́n ń ṣàánú ẹ láì jẹ́ pé o béèrè tán ní kinní yìí lọ fi sínú kinní kan fọ́kọ rẹ ni onítíátà kan ni mo súnmọ́ tí mo sọ di bàbá náà ni wá rí wọn lé wọn mo sì lọ bíi bàbá orí oró sì láti pàdé wọn adákọ ẹ mọ̀ pé mi ń bayé èèyàn jẹ́ ni wọ́n bá sí ẹyin wọ́n ní kí n jẹ ẹyin ọ̀hún lẹ́yìn ẹ lórun ìtọ̀gbà mo bú èpo ẹyin sí inú igbá tí wọ́n fún mi wọ́n ní ìfẹ̀sọ̀lùgbàlà ń ṣe ń gbà náà wọ́n ní gbogbo ayé ni ó mọ rí mi àríkẹ́ àrífẹ́ láàrí kinní kan là ń fi ọmọ tuntun mo ṣàdóòrùn tọmọ mo mú ẹyin ojú báàgì wọ́n jáde wọ́n ní ṣé o ti jẹ́ mo ní mo ti jẹ́ lèmi náà pọnnu tó kí mo ní ṣùgbọ́n dádì ó rùn tọ́ ó ní mọ́ wo bẹun ó fìtọ́ tiẹ̀ sí ẹyin fún mi màá dẹ̀ jẹ́ ẹyẹ yọjú kiri mi ò tọrọ nǹkan lọ́wọ́ wọn mo lọ kí wọn bí bàbá ni kódà mi ò mọ̀ pé wọ́n ń pa wọ́dà lọ́nà òkè àdó lọ́hùn mo sì wà lábẹ́ Gbóyèga Lawal ohun tí mò ń sọ yìí mò ń sọ fún ẹ̀dá Ọlọ́run kan lẹ́ni Alhaji Gbóyèga Lawal ò gbọ́ lẹ́nu mi torí wọn ó béèrè ẹni tó jẹ́ mi ìdẹ̀fẹ́ kó tẹ́ lọ́wọ́ wọn náà bá ní ṣe mọ̀ pé mo ṣe bẹ̀rẹ̀ tí òun sílẹ̀kẹ̀ mo sì ń sílẹ̀kẹ̀ mo ń sílẹ̀kẹ̀ òun láìkí bèbè gan ni kò sí bèbè ń bẹ báyìí o mọ́ torí inú ránṣẹ́ sí mi o náà bá ní bọ́kan wá nú lẹ̀kẹ̀ rẹ kí n bọ́ fi ṣiṣẹ́ á fi ṣiṣẹ́ fọ́kọ rẹ mo ní mo ti gbọ́ wọ́n dẹ̀ fún mi ní kinní kan wọ́n ní wọ́n ń pè ní dandan dùn ó ti yé yín dandan dùn ẹ̀yin tẹ́ ń ṣe ẹ ti mọ̀ dandan dùn fẹ́ pé tí wà àtọkọ rẹ bá ní àjọṣepọ̀ yóò ṣàmọ̀ dùn mọ́ ni yóò mọ̀ dùn mọ́ ni ẹ dẹ̀ jẹ́ kí n sọ fún yín ṣàṣà ní ilé ọkọ tó wà pleasant fún obìnrin tí obìnrin á ṣá máa ro ẹjọ́ rere fún àwọn ẹbí ẹ̀ nílé tá ṣá máa ṣe tó dáa tá máa forí rán ohun gbogbo bí obìnrin ò bá tiẹ̀ lè forí rán ṣòro díẹ̀ gan nílé ọkọ tàbí ìwà ọkọ obìnrin yẹn ò dáa tó kò jìnnà tó ṣùgbọ́n tó bá ti ń lọ síbi gbẹ̀mígbẹ̀mí bó ti wulẹ̀ kí wọ́n kọ́ tó tètè méré mẹ́họ èmi ni òun sọ mi kì í sọ fún yàn kéèyàn kó lé ọkọ mẹ́họ bó bá ṣobìnrin náà ní gbọ́wọ́ kí wọ́n gbé ọsìn dànù dáta bí ò bá jáde fún torí property tó filẹ̀ fún yẹn you can still acquire more. olú ọmọ Yomi Àbáyọ̀mí Ọláníkẹ́ Àṣekún olórí Báṣọ̀run Babátúndé Emmanuel Orobode ẹ̀yin kọ́ yìí mo yà kó bí mò ń lọ mo mú tàn wá rọra mọ́ yọjúlé kiri kò mọ́ fibi tí ìfẹ́ wà sílẹ̀ bọ́ síbi tí wọ́n ti lò ọ́ mo bá fún wọn bèbè wọ́n fún mi ní dandan dùn mo mú délé mo ṣí mo rí wípé ó dàbí ẹni pé oyin wà ńbẹ̀ lóòótọ́ wọ́n ní kí n kì í bọ ojú ibi Ọlọ́run dá kí n wá fún un láàyè láti ṣe ṣó máa mọ̀ ni ọkùnrin àní kó bọ ìyàwó rẹ kó ṣe dáadáa fún ìyàwó rẹ ó gbogbo ọ̀nà làwa obìnrin fi lè mú ẹ wo ṣé o mọ tó ṣẹlẹ̀ kò ń ṣe gbogbo obìnrin ló láròjinlẹ̀ irú èmi Ọbabalúwa Ṣeun Adébóyè Àbẹ̀kẹ́ I prefer to be a divorcee than to make a man mad. Torí nígbà tó ṣe nǹkan ìfẹ́ ṣe ògùn ìfẹ́ mórí ọkọ wálẹ̀ nítorí pé ọkùnrin ṣe gbé ọkùnrin ṣàwé ò fẹ́ jáde nílé ọkọ gbogbo ohun tó wù kó máa ṣe fún ẹ lábẹ́ ohun tó lò fún wèrè ló fẹ́ torí kò mọ ohun tó ń ṣe ó dijọ́ tí ara rẹ̀ bá yá tó bá mọ ohun tó ń ṣe kára rẹ̀ ó tó yá kó tó dèèyàn gidi padà èmi ò ṣe wá jókòó ti wèrè mi ò ṣe jẹ́ kí wèrè ó kúkú máa bá tiẹ̀ lọ kémi náà wábi jókòó sí bó bá jẹ̀jẹ́ dìgbòlugi ló pera rẹ̀ kó máa lọ
tó bá lè jẹ́ wípé bóyá ń parọ́ mọ́ ẹ àbí gbogbo ohun tó ṣe ló ń ṣe tó ṣà ń parọ́ má wulẹ̀ ronú sọ fún un wípé gbogbo òdodo rẹ̀ kò mọ̀ kò lọ ṣùgbọ́n lè sọ ohun tí mò ń sọ yìí tó bá jóbìnrin rere lóòótọ́ wípé láti ọjọ́ tí mo ti wà pẹ̀lú ọkọ mi títí di ọjọ́ tí mo ní n ò ṣe mọ́ tàbí títí dòní gbogbo tí mo bá ṣe nínú relationship yẹ mò ń sọ ọmọ sọ́tẹ̀lé mi o kí Ọlọ́run ó san fún mi nígbà 100. Mo bá délé mo mú dọ̀dọ̀ dùn mo dà sínú tọ́ílẹ̀tì mo mú kéré mo fling ẹ̀ dànù. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pè mí fóònù ò tí pọ̀ tó bá ń gbà yẹn o Android ò tí sí o àwọn fóònù tá ń pọ́n lé ni o láyé oró sí náà wá ń pè mí ṣé ò ní wá gbà bóyá náà ń gbọ́ báyìí tàbí tí wọ́n báyìí tí kú ṣé ò ní wá gbà lẹ̀kẹ̀rẹ̀ ṣòwò ó ti darúgbó jù tó rán ti dàgbàǹgbà náà ṣé ò ní wá gbà lẹ̀kẹ̀rẹ̀ ni ṣé ò ní wá gbà lẹ̀kẹ̀rẹ̀ ni ṣé ò ní wá gbà lẹ̀kẹ̀rẹ̀ ni tán bá máa sọ̀rọ̀ tán bá fi ṣe nǹkan tó ò bá wọ padà kì í sí nǹkan tí ó ṣe àti wípé èmi ẹ̀jẹ̀ Jésù ó ń bẹ lára mi bí mo ṣe ń fún wọn mo ti pẹ̀jẹ̀ Jésù lé bí mo ṣe délé mo ti anoint ara mi mo ti foróró gbogbo tẹ́ bá ti fi ṣe láyé will never fashion against me gbogbo àwàdá weapon ọfà tá a bá ta sí mi ẹni tó ta ni ó bà àyàfi tí mo bá ń ta fà sí èèyàn. Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ọ̀run re ìwọ obìnrin rọra yọjú kálé. Jẹ́ n kọ́kọ́ sọ kinní kan fá mo dẹ̀ ń sọ takuntakun àwọn obìnrin lọ́wọ́lọ́wọ́ ni ṣùgbọ́n iná ń jó wa. A jẹ́ pé ètò ní yínú o tá a bá rí yòókù sọ mọ́ mo sì lè fi ṣe fẹ́rẹ́fẹ́ ní parí tàbí kí n fẹ́yìn yín lólùfẹ́ mi láàyè láti sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ kọ text messages sí mi yẹn mò ń pa ilé ẹjọ́ ní nígbà tá a bá parí topic yẹn màá mú àwọn text messages wa tó máa jẹ́ ìrírí àwọn èèyàn. Ṣorí kinní kan ni mo fẹ́ sọ fún ẹ gẹ́gẹ́ bí obìnrin kọ́lẹ̀ kó mọ̀ ọkùnrin kọ sílẹ̀ kó mọ̀ kò sí change bẹ́ẹ̀ ni kò sí change tí ọkọ rẹ bá jẹ́ ẹni tó máa ń bínú gan-an tó o bá ti lè mọ bó o ṣe lè maintain ìbínú yẹn tí wàá máa sọ wípé ẹ ti máa ń bínú jù ẹ rọra máa bínú ẹ ti máa ń bínú jù ẹ rọra máa bínú ẹ̀yin kinní kan ẹ má máa bínú mọ́ bóyá ìbínú yẹn lè reduce ṣùgbọ́n wípé kò ní bínú mọ́ láéláé tú dànù. Èmi a máa bínú díẹ̀díẹ̀ mo sì ti wá gbogbo ọ̀nà wípé even nítorí Jésù mi ò ní bínú mọ́ ṣùgbọ́n tí n bá ti wòran tó bá ti sọ nígbò bá yá ń sin ẹ máa ní mò ń bínú ẹ má jorí mi ó tọ̀n o tí kinní ò bá stop torí mi báyìí tọ̀n ṣùgbọ́n màá jàre. Mo sọ fún àǹtí mi kan lọ́jọ́ kan mo ní mi ò lè bá àyàn jà kí n jẹ̀bi torí mi ò ń parọ́ mọ́yàn mi ò dẹ̀ mú èèyàn sọ́wọ́ mi ò dẹ̀ mú ọ̀rọ̀ èèyàn sọ́wọ́ mi ò dẹ̀ mú ìwà èèyàn sọ́wọ́ mo dẹ̀ máa ń fira èèyàn sùn dáadáa ṣùgbọ́n mo mọ̀ wípé mi ò bínú lọ títí mọ́ kódà mo lè wòran gan ṣùgbọ́n inú yẹn lè máa bí mi sínú kí n kàn rẹ́rìn. Tó bá jẹ́ ó máa ń bitter ní ọkọ ẹ tó bá jẹ́ pé ó máa ń lù ẹ́ ní gbogbo ìgbà tí ò bá tí ìlú ẹ pa kò lè change o lẹ́yìn ìgbà tó lù ẹ pa tí ò bá rí yà jẹ tó bá tún fẹ́ mi yóò tó máa nà á. Wúrà kò ṣe má ní abiyamọ bọjá gbọ́rọ̀ ọlọ́yàn àrẹ̀mọlẹ́kùn tẹ́ bá pé rí àkọni nítorí pé iyọ̀ ayé lẹ́bọ̀ takuntakun ṣàlọ́bìnrin ológun lóbìnrin alágbára lóbìnrin elétè lóbìnrin olùbádámọ̀ràn lóbìnrin olùrànlọ́wọ́ lóbìnrin ìfaradà obìnrin kò wà lẹ́gbẹ́ alákòóso lóbìnrin ayé ń bẹ lọ́wọ́ obìnrin àtìlẹ́yìn lọ́jọ́ ogún lé lóbìnrin ẹ má ràn obìnrin káyé rọjú obìnrin ni mí obìnrin ni mí mo nítara obìnrin ni mí mo lánú obìnrin ni mí mo mú ní dára obìnrin ni mí mo. Obìnrin ó sọ pípẹ́ ayé ẹ. Gbogbo ohun tí ọkọ rẹ bá ń ṣe bóyá tó o bá ń ronú
mo ṣe yẹ lórí ètò mi kan lọ́sẹ̀ tó lọ. Ẹ wá wo àwọn ẹ̀mí ẹ̀dùn, ẹ wá wo ohun tí ọkùnrin fi ń ṣe obìnrin, ẹ wá wo àwọn tó ní mi ní choice wọn, mo ṣàjókòó síbẹ̀ náà ni wàá kúté. Tó bá sì jẹ́ pé aya rẹ náà ló jẹ́ wípé kó tó sọ̀rọ̀ ó ti ṣe ṣù àwọn ìbínú burúkú, àwọn owó tó lágbára, kò lè change. Tó bá ti ní ìwà ìrẹ̀lẹ̀, ìwà ìdákẹ́jẹ́jẹ́, ìwà ìmúniwálẹ̀, ìwọ tó bá jọkùnrin tó bá mú obìnrin mú wálẹ̀ ẹ̀rín ọ̀yàyà tí ṣe pé gbà tó ṣe tán wo ìwọ ló mọ ó jàre o lè ríru obìnrin bẹ́ẹ̀ fẹ́. Tó bá ti mọ̀ wípé atawẹ́rẹ́ ni iná gbígbó ni ẹ tètè separate, kò sí change. Ohun tí mo wá ń try láti sọ fún ẹ̀yin obìnrin ni pé torí àwọn obìnrin náà la máa ń pọ̀jù ní church àti lórí òkè, tó bá wá ń gbé irú ìṣòro yẹn lọ sí orí òkè lọ bá wọn wòlíì, wàláì wòlíì tó lọ bá o náà rántí ẹ̀ nínú ilé ó bá Jésù sọ kò dá lóhùn, torí pé ìwà ni, kò sí tó kan Ọlọ́run pẹ̀lú ìwà. Ọlọ́run kì í yí ìwà èèyàn padà. Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ Ọlọ́run máa ń yí ìwà èèyàn padà nígbà tó pe Mósè yóò gbà bínú lọ́wọ́ ẹ̀. Ìbínú yẹn náà ló padà ṣì Mósè tó yẹ pé kò fi dé ilẹ̀ lérí. Ṣé Mósè ò bẹ Ọlọ́run ni? Ó bẹ Ọlọ́run fún àwọn nǹkan tó ṣe yẹn, ó bẹ̀lẹ̀ kínní, ó bẹ̀lẹ̀ kejì, ó bẹ̀lẹ̀ kẹta. Ọlọ́run sọ fún Mósè pé kó má bẹ òun mọ́. Bẹ́ẹ̀ ni síbẹ̀síbẹ̀ ìbínú yẹn tí kì í bá ṣe pé Ọlọ́run ó jẹ́ kí Mósè kó rí àánú gbà lójú rẹ̀, tí ìbá ṣe pòrò àánú gbà, áńgẹ́lì èṣù ti mọ̀ wípé òun ti wọlé sí Mósè lára. Torí náà ẹgbẹ́ yín tẹ́ ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn tó ti fẹ́ máa dìjà yẹn, tẹ́ ń gbèjà Jésù, tẹ́ ti fẹ́ máa sọ dìjà díẹ̀díẹ̀, ẹ yá aṣọ́ra yín, nítorí pé nígbà tẹ́ ń ṣiṣẹ́ nínú ìhìn rere ẹ yà kúrò lójú ọ̀nà, ẹ dẹ̀ ṣìrò pé ń sọ̀rọ̀ fún Jésù ni, a sì ti ń kà á fún yín. Bí kì í bá ṣe wípé áńgẹ́lì tó wá gbé Mósè, ipò Lúsífẹ́rì sì jùpọ̀ rẹ̀ lọ níwájú Ọlọ́run ò gbapò lọ́wọ́ Lúsífẹ́rì. Tí kì í bá ṣe pé ó tètè sọ wípé Olúwa bá ẹ wí, èṣù ló máa gbé òkú Mósè. Bí Paul ṣe le, Paul àpọ́sẹ́lì bó ṣe le nínú àìhìnrere, ṣé wọ́n pé persecutor ni, ṣé wọ́n pé òun náà máa ń pa gbogbo àwọn èèyàn, máa ń gbógun ti ìrere Jésù ni. Bó ṣe le nínú àìhìnrere bẹ́ẹ̀ ló ṣe le nínú ìhìnrere. Bó ṣe jẹ́ takuntakun nígbà tó ń gbógun ti Jésù, takuntakun yẹn gangan náà ló wá wúlò fún Ọlọ́run nígbà tó dénú Jésù. Ṣé ẹ̀yin ò rí wípé ìwà yẹn ò fi Paul sílẹ̀ nínú ohun tí mo ti sọ sẹ́yìn nínú ayé obìnrin? Àbẹ́ẹ̀rí wípé Paul gangan ló bẹ̀rẹ̀ àìka obìnrin sí nínú Bíbélì, nítorí pé ó mú ìwà àti ìṣe Júù wọ inú Jésù. Ó wá ní kí obìnrin ó pa inú ẹ̀ má bẹ́ẹ̀ ti gbà wípé mo sọ fún yín, ó ní nítorí wípé àwọn ni wọ́n gbé Júdásì ṣubú. Bẹ́ẹ̀ ọkùnrin ló fi Jésù hàn. Lẹ́yìn ìgbà tọkùnrin fi Jésù hàn ni o, lẹ́yìn ìgbà náà ní wàásù bẹ́ẹ̀ yẹn o. Ṣé rí pé àwọn ìwà kan wà nínú ayé Paul tí kò lè fi ilẹ̀ láéláé. Ó já gbogbo ìràwọ̀ obìnrin dànù tí Ọlọ́run sì kà wá sí gidi gan. Ẹ wò ó, wọ́n máa sọ pàtàkì obìnrin lọ. Ẹ̀kọ́ méjì tí mo fẹ́ kọ́ nínú tèmi rí nínú social media mo ti sọ ó bò bá rí mú. Rọra máa yojule kiri. Ẹlẹ́ẹ̀kejì tógun bá ti dé tètè mẹ́họ. Ẹ̀yin ẹbí wọn dé mọ́lẹ̀ ni wọ́n dé mọ́lẹ̀ ni wọ́n lò ní ẹ pariwo síta kẹ́jẹ́ kí gbogbo ayé ó bá yín dá sí. Ẹ mọ́ gọ̀ bí mi. Ẹ má gọ̀. Ẹ kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ kẹ́yé mú argument tí ò nídìí jáde lórí social media nínú tẹ́ẹ̀mù. Nínú díẹ̀díẹ̀ tẹ́ bá ń gbọ́ kẹ́ máa fa òdodo yọ. Not be about justice, ṣùgbọ́n láti fi kẹ́kọ̀ọ́ fún ìgbésí ayé yín kódodo ó sì hàn. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ lè pè mí o, ṣùgbọ́n wọ́n mọ bẹ́tò lọ. Ṣáàka ìyàwó ilé rẹ sí olè mi ṣà ń pariwo fún ẹ. Bó o bá ka ìyàwó rẹ sí tí inú ilé bá dùn, tí ohun gbogbo dùn, tí o jí láàárọ̀ tó sọ sweetheart I love you, tó sọ ipò ní ìdí nǹkan tí ò tẹ̀ tí sílẹ̀ tó ní àkòdẹ̀ sílẹ̀ o wá gba ilé yìí wá ìyàwó mi ó fẹ́ ṣerun mi ìdẹ̀ lówó orun lọ́wọ́ lóòótọ́ ló dẹ̀ ni ó dẹ̀ mọ̀ pé òní báwo ṣe wá fẹ́ ṣe báyìí mo dẹ̀ fẹ́ kí irun ẹ kó rẹwà ó yá tiẹ̀ wá ná kọ́kọ́ jẹ́ ń bẹ́ẹ̀ gbàjọ mo ti ṣe tó wá ṣerun tèmi wá máa gbé jáde lélẹ̀ sweetheart wàá ṣerun ẹ lọ́tùnla ó yá lọ wé gèlè ṣé lè tí mo wá ṣe yóò ṣe
ẹnu àwàdà kékeré yẹn lásán ó sì ti pa obìnrin kú. Kì í ṣe pé olówó lọ́wọ́ ló ń kó fálè níta. Ọkùnrin tó wà ignoring tí ò kì í ta síyàn tó sunkún tí ò rẹ̀ lẹ́kún mọ́tòrí rẹ̀ lọ orí òkè kò lè ṣe ń jì. Ìwà tí bàbá ti ń hù láti ọmọ ọjọ́ kan ìwọ wá fẹ́ bóyá at the age of 32 lẹ́ni ẹ ti ń ka 10 years nínú ìgbéyàwó ìwọ ló máa wá change ẹ̀ kì í jà irọ́ lẹ̀ ń pa jàre kò sẹ́ni tí ò jà àwa mọ́ ń jà nílé wa. Ó yẹ sọ fún mi ẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ fún mi. Eré àkọ́tẹ́ sọ̀rọ̀ nísìnyí nípa àpọ́sítélì. Gbọ́ ṣé o pé nǹkan tẹ́ béèrè ni pé ṣé ọ̀rọ̀ tí Paul sọ ṣé ọ̀rọ̀ Ọlọ́run ló gbé kalẹ̀ ní tí Ọlọ́run mí sí àbí ọ̀rọ̀ ara rẹ̀ ẹ̀dúró ṣé tẹ́yìn bá bọ́ sórí ọ̀tá ní sì tẹ́ fẹ́ wàásù fún 1 hour ṣọ́lọ́run ní wàá mọ̀ sọ nǹkan tẹ́ máa sọ fún yín rárá. Ọlọ́run lè fún yín ní tọ́pìkì tẹ́ máa sọ̀rọ̀ lé lórí gbogbo tẹ́ máa sọ ní lábẹ́rẹ̀ ẹ̀yin lẹ sọ. Ọlọ́run ò ṣe tọ́ ẹ máa gbọ́ sà ẹ gbọ́ ẹ jẹ́ kí analyze fún yín tán. Ọlọ́run ò ṣe talkative tó máa jókòó tí yín bá yín rojọ́ ẹlòmíì lè wàásù 3 hours tálẹ̀ mi mọ́ gbàṣàkóso. So àwọn tí Paul sọ yẹn òun ló sọ kì í ṣe Olúwa akọ sínú Bíbélì nítorí ẹ mọ̀ pé wọ́n sọ wípé èpísílù ti Paul sí àwọn ará Kọ́ríńtì sí àwọn ará Tímótì níbòmíì gan Paul á sọ wípé sí ẹ̀yin ará kódà nígbà tí Paul tó sọ̀rọ̀ nípa law of marriage ó ní bẹ́ẹ̀ bá lè ṣe bí ti tèmi ó ní kì í ṣe òfin o ẹ máa gbọ́ Paul ní kì í ṣe òfin ẹ jẹ́ ń sọ̀rọ̀ délẹ̀ kẹ́ tó béèrè question míì tó ẹlòmíì ń gbọ́ ńlé Paul á tó sọ wípé ohun tí mo sọ fún yín yìí o kì í ṣe òfin o èmi ni mo fi àbá pọ̀ nínú tí Paul ń sọ tí wọ́n wá gbélé wa lórí dandan lónìí gẹ́gẹ́ bí òfin ẹ béèrè míì. Yes sir. Ẹjọ́ nínú ìwé Tímótì kejì orí 3 ẹsẹ̀ 16 and 17. Ẹ̀ka tó wà ń bẹ̀ fún mi. Ó ní gbogbo ìwé mímọ́ ni Ọlọ́run mí sí. Tó sì ní èrè fún ẹ̀kọ́. Bẹ́ẹ̀ni. Fún ìkọ́ni, fún bíbáni wí, ẹ̀kọ́ ènìyàn kí ènìyàn Ọlọ́run kó lè pegedé ní gbogbo ọ̀nà. Ẹ̀skísà, ẹ máa gbọ́ sà, ẹjẹ́ ọkọ̀dá yín lòun ti bẹ̀yẹn sìn, ẹ̀yin lẹ bèrè ìbéèrè ẹ má ṣe analysis. Ṣé rí gbogbo ìwàásù tí ìránṣẹ́ Ọlọ́run bá sọ lórí ọ̀tà pátá ni Ọlọ́run mí sí fún èrè, fún ẹ̀kọ́, fún ìbániwí, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìránṣẹ́ Ọlọ́run náà lè yà kúrò nínú ẹ̀mí kó rọra yà lọ sínú ara. Ẹ jẹ́ fún yín lé example ó ṣẹlẹ̀ sí Jésù gangan Olúwa wa tó fi fún wa ní example wípé mo bá ń sọ fáwọn èèyàn wípé gbogbo ìwà tí Jésù pátá táwọn tó ṣẹlẹ̀ yẹn ó mọ̀ọ́mọ̀ jẹ́ kí àwọn nǹkan yẹn ó ṣẹlẹ̀ ká bá lè máa fi wí ara wa nítorí pé wá sọra rẹ̀ di ènìyàn. So àwa tá wá jẹ́ ènìyàn tí rẹ̀ bá ṣẹlẹ̀ sí wa lórí igi àgbélébù ṣe rí nígbà tí Jésù sọ wípé Olúwa ò bá jẹ́ kí aago yìí kó yẹ̀ lórí mi ṣé mọ̀ pé wà nínú Bíbélì. Ìyẹn ni wípé Jésù ti yà kúrò nínú ẹ̀mí ara fẹ́ gbé wọ̀ bára ṣe máa ń fẹ́ gbà wá náà wọ̀ nígbà míì ṣùgbọ́n ó ń kọ́ wa wípé bára bá fẹ́ gbé ẹ wọ̀ tètè dára ẹ padà. Ó wá ní rárá ó ní ìfẹ́ rẹ ó ní kó ṣẹ. So táwa ni Paul igi tútù ni Jésù mélòó wá ní igi gbígbẹ. But ẹ rí wípé nínú ohun tí Paul sọ nípa àwọn obìnrin yẹn ó ní gẹ́gẹ́ bí àṣà Júù dẹ̀ ni wọ́n ka obìnrin sí ṣùgbọ́n Ọlọ́run ka obìnrin sí. Hello sir. Okay. Torí nígbà tí Paul sọ tẹ́ bá gbàgbé wípé kí obìnrin kó pa ẹnu rẹ̀ mọ́ tó bá ní ìbéèrè kó lọ béèrè lọ́wọ́ ọkọ rẹ̀ tọkọ rẹ̀ bá wá jópò nù ńkọ́ tí obìnrin yẹn gan tọ́lọ́run fún ní ọgbọ́n àti ọpọlọ ju ọkọ rẹ̀ lọ. Hello. Ẹ kúrọ̀lẹ́ sà. Pásọ Lékan. Pásọ Lékan kọ́ mi lé yìí. Ẹ ṣe wá mi bá ìsìnjọ Pásọ Lékan báyìí mò ń gbádùn yín. Ẹ ṣe Pásọ Lékan. Gbogbo bẹ́ẹ̀ sọ ní ilé ìsìnkú. À ń gbọ́ yín sà. Ẹni bẹ̀rẹ̀ ayé 300 years. Ọ̀dọ̀ ọ̀tá la ṣiṣẹ́ ti wá. Ọ̀dọ̀ ọkùnrin àtobìnrin. Ọ̀dọ̀ ọkùnrin la ṣiṣẹ́ ti wá. Okay. Ọ̀dọ̀ ọkùnrin àtobìnrin. Bí báwo sà? Ẹ farabalẹ̀ gbogbo yín bá ọmọ nípa yẹ kí Ádámù wà ní ìdí ẹ̀fà wà. Tó bá wà ń bẹ̀ kò ní gbà kò ní ṣiṣẹ́ Olúwa bá
ìgbà tọkọ rẹ̀ wá dé ńkọ́. Ìgbà tọkọ ẹ̀ dé ó fún jẹ ọ̀dọ̀ obìnrin là ṣe ti wáyé bẹ́ẹ̀ ń bó kọ̀ǹpútẹ̀ kì í ṣe pé Pọ́ọ̀lù mú òfin ju àṣáájú. Excuse mi náà fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Mo ń bọ̀ yẹ béèrè. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Èmi ẹ̀yin kárí ń sìn báyìí ẹ̀yin dá ìjọ sílẹ̀. Èmi wá jẹ́ ẹ wá fi mí sí in charge ìjọ yín. Ẹ wá sọ wípé nínú ìjọ mi ò tiẹ̀ fẹ́ kí wọ́n máa gba ọrẹ torí wípé Olúwa sọ fún mi wípé wọn ò gbọdọ̀ gba ọrẹ. Ẹ wá fi èmi sí in charge ìjọ yín. Ẹ wá dé lọ́jọ́ kan ẹ wá bá wa tá ń gba ọrẹ. Ẹ wá ní Ṣeun Adébóyè ṣé mo ti sọ fún ẹ wípé ò gbọdọ̀ gba ọrẹ. Mo wá ní mọ́mì ni ìyàwó yín gangan ni mo tún sọ yẹn. Mo wá ní mọ́mì ni wọ́n wà tán sọ pé ká máa gbọ́rẹ tàbí kí n sọ pé àdíkness kìíní kan ni ẹ máa gbọ́. Ẹ jẹ́ n béèrè question mi tán. Mo wá sọ wípé àdíkness kìíní kan ni àwọn náà ní ká máa gba ọrẹ wípé tá a bá gba ọrẹ àtàlẹ̀ máa bá ẹ̀yin ti instruct mi. Ẹni tí mo fún ní ẹbí mo fún ní instruction pé kí n lọ yá ọgbà wí. Èmi lẹ máa bá wí, èmi tẹ́ fún ní instruction lẹ máa bá wí. Mo èmi ò ń lọ yé mi farabalẹ̀. Excuse ẹ farabalẹ̀ ẹ má sọ pé ibi tí mò ń lọ yé yín béèrè question. Èmi náà béèrè question tí mo wá mú instruction yín yẹn tí mo wá parẹ́ nítorí pé ẹnìkan ní kí n gbà. Ẹ wá sọ wípé èmi tẹ́ fún ní instruction lẹ máa bá wí. Àbí? Okay. Ọlọ́run wá fún Abrahamu ní instruction. Ìyàwó rẹ̀ wá sọ wípé kó ṣe ohun tí ẹ dúró. Ìyàwó rẹ̀ wá ní kó ṣe ohun tí Ọlọ́run ní kó má ṣe. Ṣé Éfà tóbi ju Ọlọ́run lọ níwájú Ádámù ni? Torí nsìn ẹ dúró nsìn ẹ̀yin gbaṣẹ́ ẹ dúró nsìn ẹ̀yin gbaṣẹ́ Olúwa o. Lórí àpáta tẹ́ bá gbaṣẹ́ Olúwa lÓlúwa wá sọ wípé orí àpáta tí mo fẹ́ kó má ṣe rè. Ìyàwó yín wá ní ohun t'Olúwa ní kẹ́ ṣe yẹ kọ́ la máa ṣe. Ẹ wá yà kúrò ńbẹ̀. Excuse kò sí àwáwí ẹ tún jẹ́ ká padà sínú Bíbélì. Wàláì kò sí àwáwí. Gbogbo t'Olúwa sọ pé ká má ṣe lénìí. Gbogbo tí Ọlọ́run pa láṣẹ fún gbogbo oníkálùkù lénìí. Tí oníkálùkù bá ṣe tá a bá dé ọ̀run kò sí àwáwí fún ẹnikẹ́ni. Kò ní ẹni yẹn ò ní bọ́. Òtítọ́ ni òtítọ́ máa jẹ́. Lọ́jọ́ tá a ṣe ètò yẹn ń rẹ́ ní takò àṣùgbọ́n inú mi dùn lónìí. Hello sir. Ẹjọ́ ẹ má bínú sọ pé ilẹ̀ sọ lórí bí kò rọrùn fún àwọn tá à ń kọ́ láti lè ní ẹ̀ náà kó wọ́n lè máa fi. Sorry. Ẹjọ́ mọ tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ti Adam tí a sọ̀rọ̀ rẹ̀ àti ti Éfà. Ta ló ṣèdájọ́ wọn? Ọlọ́run ni. Ṣé Ọlọ́run rọrùn láti ṣèdájọ́? Sọ pé ó ṣèdájọ́ ti obìnrin, ó ṣèdájọ́ Ádámù. Ó lè ṣèdájọ́ ètò gan tó tàn wọ́n dé. Ṣé rí pé kò sí àwáwí gbogbo ẹnikẹ́ni tá a ti sí ẹ̀ṣẹ̀ àtẹni tó mú ẹ̀ṣẹ̀ wá àtẹni tó dẹ́ṣẹ̀ náà ẹ dúró agbébájọ́ ń sọ̀rọ̀ ni. Ṣé ti rí sí pé kò sí àwáwí tó bá jẹ́ wípé bí obìnrin ṣe ti Adam sí yẹn Ọlọ́run fẹ́ sọ wípé nítorí pé obìnrin ló ti Adam sí ni Adam máa free. Adam gangan ẹ máa gbọ́ Adam gangan ni Ọlọ́run kọjú sí pé nítorí tí ìwọ gba ohùn aya rẹ gbọ́. Ìyẹn wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ rántí pé ó sọ fún Éfà fúnra ara rẹ̀ ó jẹ̀bi fún Éfà. Bẹ́ẹ̀ ni. Now conclusively nígbà tó máa gbé fọ́ọ̀mù máa sọ lábẹ́ ìdí ó ní a kò tàn ọkùnrin yẹn jẹ ó ní obìnrin la tàn jẹ. Ta ló ẹ dúró ṣé obìnrin ò wá ta Abraham jẹ báwọn. Ẹ máa gbọ́ now ẹni tá a pọ̀ gbogbo ló wá burú jù nítorí pé. Ojú ṣáájú ni Paul ṣe ohun tá à ń sọ lórí ètò yìí náà nìyẹn. Kódà lónìí ẹ máa gbọ́ sà kódà àsìkò ti lọ kódà lénìí mo sì ń bọ̀ ń bẹ̀ lórí ètò yìí. Ṣé rí òótọ́ tó ń jáde nínú ètò yìí ó ní kẹ́ ẹ máa dì mú. Ṣé rí tá bá ti ń gbógun ti òtítọ́ nígbà ẹ farabalẹ̀ àsìkò ti lọ
kò sí iron out, kò sí iron out kankan. Èmi máa ń bá Kọ́lá agi o. Kò sí iron out kankan. Okay, excuse àwọn ẹ jẹ́ n béèrè lé lọ́wọ́ yín. Ẹ jẹ́ kí n béèrè lé lọ́wọ́ yín. Ta ló tọ́ Judas jẹ tó fi Jésù hàn? Ta ló tọ́ Judas jẹ tó fi Jésù hàn? Bíbélì sọ pé olùrí ẹ̀mí ò lè fà fún Judas tẹ́lẹ̀. Okay, now, ó yẹ gbọ́ sà. Paul wá ṣe ìdájọ́ Éfà nítorí pé ó gbé Ádámù ṣubú. Ó wá sọ wípé ẹ jẹ́ n sọ̀rọ̀, Paul ló ṣe ìdájọ́ ẹ̀. Paul ló ní kó pa ẹnu rẹ̀ mọ́. Ẹ lọ mú jáde níbi tí Ọlọ́run ti sọ nínú Bíbélì pé kí obìnrin ó pa ẹnu ẹ̀ mọ́. Ẹ mú jáde fún mi. Ẹ send ẹ̀ sí mi, màá sọ message, màá sọ number mi. Tẹ́ bá ti send ẹ̀ sí mi, ẹ dúró sà. Ẹ má jẹ́ àdàrú kò sásìkò. Ẹ máa mú jáde fún mi nínú Bíbélì níbi tí Ọlọ́run ti sọ wípé kí obìnrin kó pa obìnrin ẹnu rẹ̀ mọ́. Paul ló ṣèdájọ́ obìnrin, ẹ ní sùúrù. Paul wá sọ wípé ó ní a máa gba obìnrin là nípa ìbímọ àti nípa ìtẹríba àti ìrẹ̀lẹ̀. Ó yá ọkùnrin ẹ farabalẹ̀. Ọkùnrin tó wá fi Jésù hàn kí la ó fi gbàlà. Torí tí Éfà bá tan Paul, tí Éfà bá tan Adam jẹ, kò ń ṣe gbogbo obìnrin. Éfà ló tan Adam jẹ, orí gbogbo obìnrin ni Paul gbé ìdájọ́ lé. Júdásì tó fi Jésù hàn, a gbé gbogbo ìdájọ́ ẹ̀ lé orí ọkùnrin. Àwa ti gbà wàhálà tó rà ti bí Jésù, kí la fi gbọ́ ọkùnrin là. Ẹ tọ́jú àwọn ìyàwó yín, ẹ gbé gbogbo àwọn ìdájọ́ obìnrin tó ń mú ìkorò wọ inú obìnrin, tí obìnrin fi ń ṣe ayé ṣúkaṣùka, tí wọ́n fi ń ṣe àwọn ọkọ wọn ṣúkaṣùka, tí wọ́n fi ń dà nǹkan rú. Ẹ jẹ́ ká mú kúrò ní àtẹ́lẹsẹ̀ àti orí obìnrin. Ká treat àwọn obìnrin bí ènìyàn tí Ọlọ́run dá tó lẹ́jẹ̀ lára. Àsìkò ti lọ. Agbára ìfẹ́ ìjà ìrètí àwùjọ. Ìjì tó ń jà ló ń mú obìnrin kégbe ìrora. Tẹ́ni tó ń kégbe ìrora tí tọ́wọ́ ẹ̀ bá já nínú ìrora tó bá fi lè bá idà yóò ba nǹkan jẹ́. Àní ẹ má ọ̀jìnà bí mi sí wàláhì mo jẹ Bíbélì dáadáa. Bíbélì yé mi débi wípé bí ìránṣẹ́ Ọlọ́run tó bá ń yọ bí iná lórí ọ̀tà báyìí kò lè gbé mi ṣubú. Gbogbo tó bá ń sọ tí ò bá tọlọ́run mú ìmọ̀ Jọ́dánù báyìí ni wọ́n mọ̀ mú èyí tó ṣe. Deborah ò ní jẹ́ wòlíì ní gbogbo ìwé àwọn ètò yìí láti ilẹ̀. Àwọn dádì mi ò gbáwò ètò yìí láti ilẹ̀. Kẹ́ ẹ wá wo iṣẹ́ kànrìnkànrìn tọ́lọ́run lo obìnrin fún, tó jẹ́ wípé obìnrin tó wà nínú iṣẹ́ ìránṣẹ́ Jésù tó ń pùṣì ẹ̀ ní ìnáwó, lára, ní ìdúrótì, ní ìdúróṣinṣin, ní ohun gbogbo. Ọlọ́run ka obìnrin sí, ẹ ka obìnrin inú ìjọ yín sí, kẹ́sì ka àwọn aya yín sí, nítorí pé ẹ fẹ́ kí wọ́n ka àwọn ọmọ yín obìnrin sí tí wọ́n bá délé ọkọ tàbí ipòkípò tí wọ́n bá wà. Ohunkóhun tí o bá fẹ́ ká ṣe fún ẹni kó ṣe fún ẹlòmíràn, ìsinmi yóò sì dé. Nígbà bá ń bá ọ̀rọ̀ inú ìgbéyàwó lọ, ẹ rí wípé iṣẹ́ tí Ọlọ́run gbé fún ẹ̀yin ọkùnrin nínú ìgbéyàwó ó tóbi jù